látilẹ̀ yorùbá níbí Ṣeyi Makinde jáde ó lóun yóò kojú Tinubu o. eégún tó ń jó lórí igi ilẹ̀ ló ń bọ̀. nígbà kan tí eégún kan bá fẹ́ jáde lábúlé orí igi ní tí jáde. àwọn èèyàn kì í mọ̀gbà tí eégún náà ń dorí igi. ó dìgbà tílẹ̀ bá mọ́ káwọn onílù tó máa fi ìlú wá káàkiri. nígbà tí àwọn èrò tí wọ́n ń wá bá dé ẹ̀gbẹ́ igbé kan ni atọ́kùn yóò dá wọn dúró. tí atọ́kùn yóò jáde tí yóò ní bí òun bá pè é lẹ́ẹ̀mẹ́ta tí kò bá dáhùn kó padà sọ́run nìyẹn o. nígbà tó bá pè é lẹ́ẹ̀kínní kò ní dáhùn, tó bá pè é lẹ́ẹ̀kejì kò ní dáhùn, àmọ́ tó bá pè é lẹ́ẹ̀kẹta ará ọ̀run yóò fọhùn láti orí igi gíga kan nínú igbó níbẹ̀. làwọn èèyàn yóò bá pariwo. àwọn ọmọdé àti àwọn obìnrin tí kò tí ì dàgbà nílé ọkọ máa ń rò pé láti òkè ọ̀run ló ti ń bọ̀, pé bó ti ń bọ̀ pààràpà ló balẹ̀ sórí igi. àfi àwọn àgbàlagbà ló mọ̀ pé fẹ̀rẹ̀ léégún fúnra ẹ̀ wá gungi, àmọ́ àwọn tí wọ́n mú un wá nìkan ni wọ́n mọ̀. àwọn náà ni yóò sì máa sọ lọ́kọ̀ọ̀kan èjèèjì pé Àjàní ló wà nínú ẹ̀kú, òru ló wá gungi. èyí ni pé kò sí kinní kan tí wọ́n dé mọ́lẹ̀ tí kò ní jáde. eégún orí igi ilẹ̀ ló ń bọ̀. Ṣeyi Makinde ti jáde o. ó jáde lónìí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2026. Makinde jáde pé òun fẹ́ du ipò ààrẹ Nàìjíríà ní 2027. ó ní kò sí ipò kankan tó wù òun ju ipò náà lọ. òun náà fẹ́ di ààrẹ. ṣùgbọ́n Bọ́lá Tinubu ọmọ Yorùbá míì ló wà níbẹ̀ báyìí. èyí ni pé ọmọ Yorùbá méjì yóò kojú ara wọn. kì í ṣe pé irú ẹ̀ kò ti wáyé rí o. ọ̀nà tí eléyìí kàn bá wá ló yàtọ̀ ni. ní 1999 Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ẹgbẹ́ òṣèlú PDP fà kalẹ̀. ẹgbẹ́ AD àti ANPP sì fa Olúfàlàyé kalẹ̀. àwọn méjèèjì sì jọ díje. àmọ́ ìyàtọ̀ wà nínú eléyìí nítorí kì í ṣe pé Ọbásanjọ́ àti Fàlàyé fẹ́ lé ọmọ Yorùbá míì kúrò níbẹ̀. ètò ìdìbò táwọn ológun ṣe làwọn méjèèjì fi jáde. torí àwọn alákòóso ìgbà náà fètò sí pé láti ilẹ̀ Yorùbá ló yẹ kí ààrẹ ti wá lẹ́yìn tí Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá ti wọlé ìbò ní June 12, 1993 tí àwọn sọ́jà ọmọ ilẹ̀ Haúsá tó ń ṣèjọba níbẹ̀ nígbà náà kò gbéjọba ọ̀hún fún un. ní ti Mákindé yìí ìyàtọ̀ ibẹ̀ ni pé òun kò gbà pé Bọ́lá Tinubu ń ṣèjọba yìí dáadáa, pé tí kinní náà bá bọ́ sóun lọ́wọ́ ní 2027 òun yóò ṣe dáadáa ní tòun. bó tilẹ̀ jẹ́ pé láti inú oṣù kẹrin ọdún 2025 tó kọjá yìí ni Mákindé ti ń fẹnu pa kinní ọ̀hún tó ń sọ pé kò sóhun tó ṣe òun tí òun ò lè ṣe ààrẹ Nàìjíríà, pé òun lè ṣe dáadáa torí òun ní ohun tí òun lè fi ṣe. tó ní kí ló wà níbẹ̀, ojú tó ti rókun tó ti rọ́ṣà, omi wo ni ẹnìkan yóò tún wá fi dẹ́rù bá a. àmọ́ bó ti ń sọ̀rọ̀ náà tó ń lérí tó, àwọn èèyàn ń rò pé nítorí ìjà tó wà láàrin òun àti Tinubu ni. ṣé ó ti ń rojọ́ tẹ́lẹ̀ pé àwọn dúró ti Tinubu lásìkò ìbò 2023, àmọ́ níṣe ló da àwọn nù bí omi ìṣanwọ́ tó wá ń fa Nyesom Wike bọ̀dí tí èèyàn sì ń lo ipò tó wà láti fìyà jẹ gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ fóun Tinubu. àmọ́ bí ìjà náà ṣe ń le ni Makinde sà ń sọ pé òun yóò dupò ààrẹ. ọ̀pọ̀ èèyàn kò sì gbà á gbọ́ títí dòní tó hu kìnní náà jáde fúnra ẹ̀. lónìí yìí lórí òkè Màpó Hall nìbàdàn, Ṣèyí Mákindé jáde bíi eégún ńlá. láti ìjẹta lọ́jọ́ ìṣẹ́gun tó sì dé ọjọ́ 12 oṣù yìí ni ìròyìn náà ti kọ́kọ́ jáde pé tó bá dòní ń kọ́ o Mákindé yóò kéde pé òun fẹ́ du ipò ààrẹ àti pé ẹgbẹ́ òṣèlú míì, ìyẹn ẹgbẹ́ Allied People's Movement APM ni yóò ti jáde pẹ̀lú àṣepọ̀ ẹgbẹ́ náà àti PDP tí òun ń ṣáájú. bẹ́ẹ̀ ló sì rí lónìí lóòótọ́ nígbà tí gbọ̀ngàn Màpó yìí kún àkúnfàyà. gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí wọn kò rí bí yà sí láti ọjọ́ yìí àti àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ APM tàbí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ síbẹ̀ wọ́n kún àkúnfàyà ni. kí wọ́n tó lọ sí Màpó yìí wọ́n ti kọ́kọ́ lọ sí olú ilé ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń pè ní Sọjí Adágún Odò House ní Old Ife Road, níbi tí àwọn ẹgbẹ́ PDP tí Támínù Tùràkì ń ṣe alága wọn pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ náà kan
ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú APM. Yusuf Dantale ló kó gbogbo àwọn adarí ẹgbẹ́ APM náà lẹ́yìn tí wọ́n sì tọwọ́ bọ ìwé àdéhùn àjọṣe pé ẹgbẹ́ PDP tàwọn àti APM ni wọn yóò jọ ṣe àṣepọ̀ tí wọn yóò sì jọ díje lásìkò ìbò ọdún tó ń bọ̀. Ìtumọ̀ èyí ni pé torí pé ẹgbẹ́ PDP wà nínú ìrora lásìkò yìí, gbogbo ipò pátá tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lọ́yọ̀ọ́ àti àwọn tí wọ́n bá tún súnmọ́ wọn bá fẹ́ dù, orúkọ APM ni wọn yóò fi du ipò náà. Orúkọ tí Ṣeyi Makinde pàápàá yóò sì fi du ipò ààrẹ Nàìjíríà nìyẹn. Makinde kò mú kinní náà ní kékeré o. Ṣòkòtò jíǹsì búlúù kan báyìí ló wọ̀, ó wọ tíṣẹ̀tì funfun lé tó sì dé fìlà búlúù míì sí. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ ẹ̀ lọ bìbà tí wọ́n sì pagbo yí i ká. Aṣọ tí àwọn náà wọ̀, ìyẹn tíṣàtì tiwọn, Makinde for president ni wọ́n kọ sí i. Bí ọkùnrin náà sì ti kéde lójú agbo pé èmi Olúwaṣèyí Abíọ́dún Makinde, mo wá kéde pé mo máa dupò ààrẹ Nàìjíríà lásìkò ìbò tó ń bọ̀ yìí lábẹ́ àsíá ẹgbẹ́ alájọṣepọ̀ APM àti PDP. Bó ti sọ bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tí wọ́n wà níbẹ̀ pariwo, tí wọ́n sì ń pariwo ògo ògo ògo. Gbogbo ọ̀nà tó wọ màpó pàápàá ló dí pa pátápátá tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n wọ aṣọ ẹgbẹ́jọdá ẹgbẹ́ APM yìí sì ń jó tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pariwo pé kò sí nǹkan méjì mọ́, Makinde for president ni. Makinde náà sọ̀rọ̀ ó ní gbogbo ipò pátá láti orí àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ títí dé orí àwọn aṣòfin àpapọ̀, ipò gómìnà àti ipò ààrẹ, gbogbo ẹ̀ ni àwọn olóṣèlú wọ̀nyí yóò dù lórúkọ ẹgbẹ́ APM. Kò sì ní sí ìdádúró kankan fẹ́nìkan mọ́. Makinde ní àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ni wọ́n sún àwọn kan ògiri o, pé ìkà àti aláìláàánú tí kò fẹ́ràn democracy ni wọ́n, nítorí àwọn ò fẹ́ kí ẹgbẹ́ alátakò kankan gbérí, bẹ́ẹ̀ wọn ò tún Nàìjíríà ṣe, àwọn ètò tó ń pa mẹ̀kúnnù lára ni wọ́n ń ṣe níjọ́ gbogbo. Àwọn ọmọ ìgbìmọ̀ bàbá ìsàlẹ̀ PDP, ìyẹn BOT tiwọn náà wà níbẹ̀ o. Ọ̀rọ̀ kan náà tí wọ́n sì ń sọ ni pé àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ yìí wọ́n ń ba orílẹ̀-èdè wa jẹ́ ni, àfi kí àwọn sì jáde láti wá tún ṣe. Ọlágúnsóyè Òyìnlọ́lá ní àwọn ẹgbẹ́ tó ń ṣèjọba yìí ti kùnà, wọ́n ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀, kò sì sí ohun rere kan tó lè ti sàkáání wọn wá mọ́, nítorí ẹ̀ ní ẹgbẹ́ gidi ṣe gbọ́dọ̀ gbàjọba lọ́wọ́ wọn. Ó ní nígbà tí wọ́n bá fi ìyàn jẹ oyè àwòdì tí kò lè gbádìyẹ, tí wọ́n fi ìyàn jẹ oyè àgbà tó jẹ́ òun fúnra ẹ̀ ló ń sá láńgbáláńgbá ká, bẹ́ẹ̀ gbàmígbàmí kò yẹ àgbà ẹranko ńlé mi bọ̀ wá kò yẹ olúọdẹ, pé bó bá ti jẹ́ irú àwọn tí wọ́n wà nípò aṣáájú nìyẹn, kò sí bí ìlọsíwájú kan ṣe lè dé. Ìdí nìyẹn tí PDP àti APM fi wà kí wọ́n lè wá àtúnṣe sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kí wọ́n sì wá ṣe àtúnṣe sóhun tí àwọn ará bí wọ̀nyí ti bàjẹ́ ni. Makinde tilẹ̀ ti sọ pé àwítúnwí orúkọ tí àwọn yóò máa fi ṣe ìpolongo àwọn ní Reset Nigeria Movement, ẹgbẹ́ atún Nàìjíríà rọ. Ọkùnrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ní àṣírí àwọn èèyàn náà ti tú sáwọn lọ́wọ́, pé gbogbo ohun tó wà lọ́kàn wọn níbi wọn yóò ṣe sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti ẹgbẹ́ olóṣèlú kan ṣoṣo, níbi tí wọn yóò ti máa ṣe bó ti wù wọ́n, tí wọn yóò máa dá àrà tí wọ́n bá fẹ́, wọn yóò sì máa fi ìyà jẹ àwọn èèyàn bí wọ́n bá ṣe ń lọ. Ó ní ìyẹn ni àwọn ò ní gbà fún wọn. Makinde ní ibi tí wọn kò rò rárá làwọn bá yọ sí wọn, pé ibi tí wọ́n fojú sí ọ̀nà ò bá bẹ̀ lọ, àwọn dà wọ́n gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ludò ni, àwọn sì ti bá ibòmíì lọ níta wọn. Ṣé tẹ́lẹ̀ ariwo tí wọ́n ń pa ni pé Makinde yóò lọ sínú ADC, nígbà tó tún yá ni wọ́n ní inú NDC ló ń lọ, nítorí bó ti ń lọ sọ́dọ̀ Òbí ló ń lọ sọ́dọ̀ Kwankwanso, tí àwọn yẹn náà sì rò pé ibi tó ń bá lọ nìyẹn. Àmọ́ ní ọjọ́ kejì oṣù karùn-ún tá a wà yìí, tí Bala Mohammed, gómìnà ìpínlẹ̀ Bauchi, kó ẹrù ẹ̀ pa tó gba inú APM yìí náà lọ, lẹ́yìn tó ti fojú yàn wọ́n lálẹ́ nínú APC àti ADC. Nígbà náà làwọn kan ti ń fura pé ó lè jẹ́ inú ẹgbẹ́ tí Makinde yóò lọ náà nìyẹn. Ṣé Bala Mohammed ni alága ẹgbẹ́ àwọn gómìnà PDP tẹ́lẹ̀, lẹ́yìn tí òun náà sì ti gbìyànjú títí tí ọsàn kò so dídùn fún wọn, tó jẹ́ kíkan ló ń so nínú ẹgbẹ́ PDP wọn, tí Nyesom Wike di ológòmùgòmù sínú ẹgbẹ́ ọ̀hún, ń lòun náà bá ka nílẹ̀, ó yẹra nínú PDP,
ó sì gba inú APM lọ. Inú APM náà ni Makinde ti wá lọ bá a báyìí o, èyí tó fi hàn pé ẹgbẹ́ náà ti ní gómìnà méjì. Lẹ́yìn APC tó ní gómìnà 31, kò tún sí ẹgbẹ́ òṣèlú míì tó ní gómìnà tó pọ̀ tó ti APM yìí mọ́, bó tilẹ̀ jẹ́ pé àwọn méjì péré náà ni Makinde àti Bala. Bí nǹkan sì ṣe ń lọ yìí, àfàìmọ̀ kó má jẹ́ Makinde ní ẹgbẹ́ ọ̀hún yóò fà kalẹ̀ kó dupò ààrẹ, tí Bala láti ilẹ̀ Haúsá yóò sì dúró bí igbákejì ẹ̀. Nígbà náà ni lálà yóò lù tí akutuku yóò hù, nítorí Obi náà yóò jáde pẹ̀lú Kwankwanso tí Tinubu sì ti wà níbẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú Shettima. Ìran náà yóò sì dùn wò gan-an ni. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ PDP kejì ti ṣèpàdé o. Àwọn tí Abdulrahman Muhammadu jẹ́ alága, tí Sam Anyanwu sì jẹ́ akọ̀wé wọn, ìyẹn àwọn PDP ti Wike, wọ́n pè pàdé àwọn oníròyìn ni. Wọ́n sì ní ẹgbẹ́ PDP kò ní kinní kan láti ṣe pẹ̀lú ẹgbẹ́ APM, pé àwọn kò sí nínú àdéhùn kan pẹ̀lú ẹgbẹ́kẹ́gbẹ́, kódà àwọn ò mọ̀ wọ́n rí ń tà wọn. Akọ̀wé ìpolongo ẹgbẹ́ tiwọn yìí, Jungudu Muhammed, ló pè pàdé àwọn oníròyìn níbi tí Sam Anyanwu pàápàá ti jókòó tì í, tí wọ́n sì jọ fohùn ṣọ̀kan pé àwọn ò mọ kinní kan nípa ìpàdé Ìbàdàn. Makinde ló pe àwọn ọ̀rẹ́ ẹ̀jọ tí wọ́n jọ ń ṣe àríyá lásán, kò sí ohun tí àwọn fẹ́ fi Allied People's Movement tàbí ẹgbẹ́ APM ṣe. Wọ́n ní ohun tó kàn wà níbẹ̀ ni pé àwọn dúpẹ́ báyìí pé àṣírí ti tú, nítorí àwọn ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ pé Makinde fẹ́ fi orúkọ PDP ṣe ìfẹ́ inú ẹ̀ ni. Ìfẹ́ inú ẹ̀ náà sì ni kó ní òun fẹ́ du ipò ààrẹ Nàìjíríà. Ohun tó ṣe ń dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ PDP àwọn nìyẹn. Àmọ́ kò sí wàhálà kankan nínú ẹgbẹ́ náà mọ́ báyìí, nítorí gbogbo àwọn tí wọ́n ń dá wàhálà sílẹ̀ níbẹ̀ làwọn ti lé lọ. Wọ́n ní wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ PDP mọ́ rárá o. Wọ́n ní bó bá wu Makinde kó lọ sí APM, bó sì jẹ́ ẹgbẹ́ míì ló fẹ́ lọ, àmọ́ kó fi orúkọ ẹgbẹ́ àwọn sílẹ̀, kó yéé pe ara ẹ̀ ní PDP níbì kankan. Méjì ni ọ̀rọ̀ náà pín sí pàápàá láàrin àwọn èèyàn, láti Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ títí dé ilẹ̀ Yorùbá yíkáyíká. Bí àwọn kan ti ń sọ pé yàtọ̀ sí pé ìwà ọ̀dàlẹ̀ níwà náà jọ, pé òun ọmọ Yorùbá fẹ́ tako ọmọ Yorùbá míì. Wọ́n ní kò sí ibì kankan tí Makinde fẹ́ lọ, nítorí kò sí ẹni tó mọ̀ ọ́ nínú agbo òṣèlú àpapọ̀ débi pé yóò wá sọ pé òun fẹ́ du ipò ààrẹ. Wọ́n ní bó bá jẹ́ ó mọ ìwọ̀n ara ẹ̀ ní o, ilé ìgbìmọ̀ asòfin àgbà Senate ní ìbá lọ, tí ìbá sì wà níbẹ̀ fún ọdún 8 tàbí jù bẹ́ẹ̀ lọ, títí di bí ọdún 2039 tí ipò ààrẹ Nàìjíríà yóò tún sún kàn wọ́n ní gúúsù, tí òun pàápàá yóò sì ṣẹ̀ṣẹ̀ lé ní ọmọ 50 ọdún. Bí Ọlọ́run bá sì ti kọ́ ọmọ, yóò di ààrẹ nígbà náà. Àmọ́ àwọn kan ní rárá, kò sí ohun tó ṣe é tí kò lè di ààrẹ báyìí, àti pé kí àwọn èèyàn má fojú kékeré wo Makinde o. Wọ́n ní bó ṣe rí nígbà tó jáde láti du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2019 náà nìyẹn, tí àwọn bíi Ọ̀túnba Àlàó Akálà tó ti ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ jáde lórí tẹlifíṣàn ayélujára tó sì sọ pé irú Makinde bí wọ́n bá ń tò ó kò tí ì lè wà ní ipò 10 ní ẹni tí yóò ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ Makinde náà ló padà wá borí gbogbo wọn. Wọ́n ní nítorí ẹ̀ lẹ́nìkan kan ò ṣe gbọ́dọ̀ pé ti Makinde báwo lásìkò tó lòun fẹ́ du ipò ààrẹ yìí o. Àṣé pé àfi ká máa wòran ìjà alágbára ilé àti alágbára oko. Alágbára oko lórúkà àlùwò, alágbára ilé ti kọ́ṣẹ́ afẹ̀ṣẹ́kù bí òjò, ẹṣẹ́ kọ èèyàn 6 ilẹ̀. Tani yóò wá tẹnu ẹnìkan bẹ̀rẹ̀ nínú wọn? Ó dìgbà náà ná jàre. Ọláyíwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ ìkéde Ṣeyi Makinde tó lóun yóò dupò ààrẹ Nàìjíríà lónìí yìí fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.